Subhanallah. Ẹ já o fídíò tó wà lókè. Òkú tọ́lọ̀ bá ti ní kó gba wájú rú mi tọ́ bá ti lè nà á lẹ̀ níwájú rú mi tọ́lọ̀ bá ti ní kí n kí òun sí la á sọ pé mo jẹ́ nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run àmọ́ kọ́lọ̀ mo tó tún fìyà jẹ yóò sì ṣe díẹ̀. Ok, ẹni sùúrù. Òkú tí ó bá kú tẹ́yìn bá kírun sí lára ẹ̀túnmọ̀ tẹ́ ń sọ náà nìyẹn pé bá ti kírun sí lára kódà kó fi ayé kó ba ayé jẹ́ kó ba ọ̀run jẹ́ níwọ̀n ìgbà tó bá jẹ́ pé ẹ̀yin ti kírun sí lára Ọlọ́run ní jẹ́ ń yà torí pé ẹ̀yin jẹ́ ànábì gan sallallahu alaihi wasallam gbogbo àwọn kẹtẹ́ ń wí ànábì gan wí ànábì tó ní pé ìyá àwọn bàbá àwọn gan wọn ò mọ dájọ́ wọn níwájú Ọlọ́run ẹ̀yin ní sí báyìí òkú tó bá ti tẹ̀síwájú yín báwo ni ẹ̀yin ṣe máa ń sọ àwọn ọ̀rọ̀ yìí Islam láti jọ ń ṣe subhanallah Islam yẹn lájọ ń ṣe ẹnìkan tó bá wo fídíò yìí sì mo wo comment section rẹ̀ tẹ́ bá rí bá ṣe wọ́n ti ẹ lọ bóyá tẹ́ bá fídíò yìí pàdé ẹ lọ comment section fídíò yìí nbí kan tá post ẹ subhanallah wọ́n ti wọ̀ yín nǹkan tá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin tí ò ṣe lẹ́yìn ń ṣe yìí anabi ò fọwọ́ rẹ̀ sọ̀yà àwọn òbí tó bí anabi ẹ̀yin wọ́n sọ pé anybody tí wọ́n bá ti gbé kọjá wá òkú tó bá ti kọjá wájú yín tẹ́ bá ti kírun sí la ní jẹ́ bẹ́ẹ̀ tí àìwàlìyàn náà rẹ̀ tọ́lọ̀ àìpé Ọlọ́run ní foríjìn torí pé ẹ̀yin bí you are. ẹ já continue. nínú ọba sẹ́tìmí náà ti gbìyànjú tí mo ti ṣe torí nínú iṣẹ́ tí mo lè fi yàn gàn pé nínú iṣẹ́ ìwò lọ tiẹ̀ ṣe tọ́lọ́ ń pọ̀ káre láyé èmi náà ti kọ́ àwọn ọmọ Al-Qur'ani tí ì lè sọ iye wọn mọ́ èmi náà ti wá ti sàǹfààní fáwọn èèyàn tí wọ́n ti dìde lára mi tẹ́mi náà ò lè sọ iye wọn mọ́ èmi náà ti ẹni sọ̀rọ̀ ẹ ti kọ́ àwọn ọmọ Al-Qur'ani àwọn ọmọdé ẹ̀kọ́ Al-Qur'ani yẹn ṣe ọ̀fẹ́ lẹ kọ́ wọn ẹ gbó lọ́wọ́ àwọn òbí wọn ṣé ọ̀fẹ́ ni ẹ ṣe òlímọ̀ ẹ̀ẹ́dọ́gbọ̀n gbowó abọ́ ẹ̀ẹ́dọ́gbọ̀n gbowó àlùbáríkà ẹ̀ẹ́dọ́gbọ̀n gbogbo àwọn èèyàn nísìn Al-Qur'ani tẹ́ kọ́ ẹ ọ̀fẹ́ ni so òun ni Ọlọ́run wà wò pé ẹ gbìyànjú ẹ kọ́ ọmọ Al-Qur'ani so kú tó má ti wá gbé wá síwájú yín bó ṣe wà yẹn Ọlọ́run ti forí jìn nìyẹn ẹ má máa wí gbogbo nonsense tẹ́ ẹ sọ like social media ayé social media la wà àwọn èèyàn ń record yín I strongly believe that you were not aware of this short this video now ẹ wà aware ẹ kàn lè jí láàárọ̀ kẹ́ bára yín social media that's what we're saying ẹ ń bá Islam jẹ́ fún wa now look at what you're saying ẹni tó kú tó bá ti gbé wá síwájú yín Ọlọ́run foríjì nítorí pé ibi ìlú àwùwà yìí náà ẹ̀yin já nàbì ni nǹkan tá nàbì gan ò rí sọ ìwòye ẹ̀yin sọ yóò jẹ́ nǹkan kan wájú Ọlọ́run yìí tẹ́ sọ yẹn sì kò ti jọ pé bíi pé èèyàn ńlá ní wájú Ọlọ́run àwọn nǹkan tẹ́lẹ̀ Al-Qur'an náà lè kọ́ àwọn èèyàn ẹ ṣe rere fún àwọn èèyàn ṣé èrò pọ́lọ́hún tiẹ̀ ti gbà á ni ṣé èrò pọ́lọ́hún gbà á ní bàdà àbí Ọlọ́run tiẹ̀ ti gbà á pé this thing I accepted ok ṣé ẹ wùwà ìbàjẹ́ ẹ wùwà ẹ̀dá kankan ìwà dáadáa nìkan lè ń wù lọ́jọ́ ayé yín tó fi jẹ́ wípé ìwà dáadáa nìkan lọ́lọ́run wò kò ní wò ti bàjẹ́ ẹ mọ nǹkan tẹ́ mo máa sọ lórí social media náà ẹ ń kó ìdọ̀tí bá Islam tó bá wá bú yín sìn wọ́n nípa àwọn mùsùlùmí yẹn irọ́ wọn pọ̀ irọ́ wa pọ̀ wọ́n ti kó wa pọ̀ àwọn òsì ní jẹ́ kán mọ torí ẹ̀yin kán mọ bú àwa torí bẹ́ẹ̀ ẹ dákun ẹja mọ ọmọ orú nǹkan tá a máa sọ gbogbo tí ó bá ti jáde lẹ́nu rẹ ìwọ tó jẹ́ bí àfa yóò mọ jẹ́ ẹ̀kọ́ fún ọmọ aráyé kò jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ àkọ́ àmọ́ ṣe subhana rabbika.